ẹ má yan mọ́rkàzì ní ìmáàmù o ẹ má yan mọ́rkàzì o ṣé mọ́rkàzì ń lọ tò fún ìmáàmù ni ó ní bọ́n ṣe yàn tọ́lọ̀ ń bá ní pé kó bọ́ sí mọ́rkàzì ó lè di lọ́wọ́ oyún tó níyẹn wúwo tó bá dáàárọ̀ báyìí nǹkan èèmọ̀ ni ó bì í tẹ́ lérò lẹ́bàá wáyé ṣe ká nǹkan ta lérò yẹn kínú wá dùn lábárí ó sì ṣe é ṣe yìí máa báyàn nú jẹ́ nígbà míì ọlọ́mọdé àárí nǹkan tó bá wa nú jẹ́ ní ọjọ́ Jímọ̀ àbí ọjọ́ lẹ́yìn Jímọ̀ ni wọ́n announce ìmáàmù tuntun nílọrin níjọ́ àlàrúbá ìjímọ̀ tó dé wọ́n announce ìmáàmù tuntun yẹn gbogbo wa náà la fẹ́ bí sí pé nígbà tí ìmáàmù kan ti gbéṣẹ́ ìmáàmù kan papòdà ní ogun ọ̀pọ̀ mímbà rí ò gbọ́dọ̀ ṣòfò so wọ́n wá yan ìmáàmù tuntun yìí àròyé ti wá lórí ìgbà tí bàbá wa ìmáàmù Muhammadul Bashir radiyallahu ta'ala anhu tí wọ́n gbéṣẹ́ àwọn ọ̀rẹ́ pé ẹ bá fẹ́ yan ìmáàmù wọ́n rò pé ìmáàmù Ìlọrin ò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Allahu akbar. Ìmáàmù Ìlọrin kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Kò dàbí ìmáàmù ilẹ̀ Yorùbá. Wọ́n èèyàn náà ìbí fún ìmáàmù nílọrin. Ó sì nílé tó ń jẹ́. Ó láwọn tó ń jẹ́. Ní lápèjúwe ní ìsìn níjẹ̀bú Òde ètò tiwọn wọ́n ti ní ìgbésẹ̀ wọ́n á ní ìmáàmù náìbí ìkẹta àdínì ìkẹta yẹn ní ipò ìmáàmù kẹta wọ́n á máa sún fúnra wọn tí ìmáàmù bá gbésẹ̀ ń bì lókè bí báyìí òkè lọ́hùn yẹn náìbí ni yóò ti bọ́ bẹ́ẹ̀ automatically ètò ń bá tún gbésẹ̀ ẹ̀kẹta yẹn tó di náìbí ẹ̀kẹta yẹn yóò wá di ìmáàmù ó wà tó bẹ́ẹ̀ yóò ṣe máa yí nìyẹn yóò yí ká bẹ́ẹ̀ so Ìlọrin yàtọ̀ Ìbàdàn